A dúpẹ́ fún Ọlọ́run. Ọba alágbára. Òní ni April 22. Ọjọ́ Jímọ̀ 2022 àbí? Ẹni tó jẹ́ chairman gbogbo ìlànà ní tán rẹpísẹ́ǹtì Professor Banji Akintoye ní ilẹ̀ Yorùbá. Omoluka nílùú Àkúrẹ́ tán rẹpísẹ́ǹtì gbogbo àwọn ọ̀dọ́ tán ṣiṣẹ́ takuntakun àtọ̀fọ́rọ̀ mídíà. Ìlú Àkúrẹ́ tá wà yìí gbólóhùn kan náà mo fẹ́ kájọ máa wíṣẹ́ kí inú Ọlọ́run bá máa fi lè dùn ká wí lẹ́ẹ̀mejì pé Yoruba Nation. Yoruba Nation. Ẹni now. Yoruba Nation now. Ẹ jẹ́ kájọ náà bá pé ẹgbẹ́ ẹnìkejì mú ẹ fi báàgì tó wà lẹ́gbẹ̀ẹ́ yín kalẹ̀ káwájọ bọ́ọ̀mù káwájọ náwó sókè pé lẹ́ẹ̀mejì pé Yoruba Nation now. 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 Ẹ ṣé o.